Ayé tó tó, ayé àkàmọ̀ra. Mo ráyé mo sáfáyé. Ẹ̀yin èèyàn mi, in case tẹ́ ẹ bá mọ̀, show tí mo fẹ́ ṣe, ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀, ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé láàárín ọ̀tá lèèyàn ń gbé. Ṣé rí ọ̀rọ̀ Àṣàbí ọlọ́ṣẹ? Chieftaincy title. I took my time before I make a show. So, ó yẹ kó yé yín pé mo research dáadáa kí tó ṣe show yìí. Sherry, fear social media people. Fear social media people. Sherry, yàtọ̀ sí pé okay, blogger fẹ́ ṣe show. I feel like there are some other people that, bóyá because they have issues with you, they will now go and subject you to dragging lọ́dọ̀ blogger. I swear. Ẹ jọ̀ọ́, kí ni ìpàdé ọlọ́jà àtàsínwín? Ẹ kọ́kọ́ bá mi bèrè. Kí ni ìpàdé Emmanuela ẹlẹ́bà yẹ́lò àti Àṣàbí ọlọ́ṣẹ? Ẹ ti ẹ̀ kọ́kọ́ gbé méjèèjì. Wọn ò jọ sínú sàwáwù kankan náà. Wọn ò jọ ní nǹkan kan papọ̀. Oyè tó fẹ́ jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé ti dórí TikTok ṣá? Tẹ bá rí bó ṣe ń ṣépè fún Emmanuela. Hey, Ọlọ́run. If I don't know Emmanuela, like if you don't know her, ẹ má believe gbogbo nǹkan tó ń sọ lórí TikTok ni o. Well, what are we even saying? Ṣebí Àṣàbí ọlọ́ṣẹ wọ́n ní wọ́n rọ̀ lóyè ni pé wọ́n gba oyè yẹn lọ́wọ́ ẹ̀. Tó jẹ́ pé kì í ṣòun nìkan náà fún lóyè ìjọ yẹn, wọ́n ní nǹkan ti pọ̀jù tó ń ṣe. There are so many things that are being done, but the way social media used to run around with fake news or orchestrated news, bí pé wọ́n kàn máa ń jókòó, wọ́n máa ń sọ pé ṣé ẹ̀yin bíbọ̀ ẹ̀ ní life ni? Ẹ ní life ṣá? Ẹ kàn máa jókòó, ẹ kàn máa wò pé ayé ta ni ká bàjẹ́ ń sìn o. Ó dàbí èèyàn kan báyìí iṣẹ́ mi jẹ́ ń lọ gbọ́rọ̀ ẹ̀ fún blogger. Àṣàbí ọlọ́ṣẹ, Ọlọ́run, I respect her for something. She work hard. She's one hard-working woman. Ó lè máa sọ̀sọ́kùsọ, but ṣé mọ̀, Naija ni, you have to be able to roll in the mud. You have to be able to be related to the fans before they can ṣe kíni, before they can buy anything you are selling. Buy the celebrity. She has built herself. She has built herself to where she is today. On ta cream ni. Ó dẹ̀ ti ní fair share o nípa ilé ayé náà. Ẹ wò gbà táwọn ṣé NAFDAC ní tán wá bust ẹ̀. She has her own fair share about life. Tán arrest ẹ̀ níjọ́ birthday ẹ̀. Àmọ́ mọ̀ pé àwọn èèyàn yìí náà ló máa pè yàn sí ọ, náà máa pè kíní sí ọ. Kí ló dé tó jẹ́ pé Nigerians téèyàn bá ti ń ṣe dáadáa, tó bá ti mọ̀ pé àwọn ń ṣe dáadáa, wọ́n máa wọ́nà láti jẹ ẹbọ ni. That is it. Àṣàbí ọlọ́ṣẹ is a sweetheart. Kì í ṣe oníwàhálà. Ẹ gbà bí mo ṣe sọ fún yín yẹn. Kì í ṣe ọmọ oníwàhálà. Iṣẹ́ ẹ̀ nìkan tẹ bá rí, most of the time tẹ bá rí ó ń polówó ọjà, ó ń ta ọjà, àbó ń fún opinion about one thing or the other. Kì í ṣe pé èèyàn tó perfect àbí anything. But the lies that are being told lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí social media, ṣé mo sọ pé láàárín ọ̀tá léèyàn wà? Afojú fẹ́ni má fọkàn fẹ́ni ni. They will play in your front bíi pé you are our Lord and Saviour. Nǹkan tó máa dánwò lẹ́yìn. Àwọn èèyàn ló ń taṣẹ́ ẹ. This is why I find it difficult. Wọ́n máa sọ pé bíbá yẹn wọn ò kí n bá Naija ṣe, because I find it difficult to know who is who. I know myself, but I don't know you people. If you are doing too well, they will have issue with you. Pé ṣé ìwọ nìkan ni? Wọ́n ti sọ dójú mi rí pé ṣé ìwọ nìkan náà ni? If you are doing too well, nílùú ìkẹ́kọ̀ọ́ fún ríra yín ní Naija market or anything, they will have issues with you. They will feel you are too pompous. If you are too friendly, is a problem. If you are too pompous, is a problem. Why would you say that Àṣàbí ọlọ́ṣẹ is Ọlọ́run? Wọ́n ní kayamata ló ń tà. Tó bá ti ń wá nǹkan láti fi mú obìnrin wálẹ̀, wọ́n ṣáà máa wá nǹkan ní orí social media. Ẹ tá mọ̀ pé nǹkan tí Àṣàbí fi bẹ̀rẹ̀ ìpìlẹ̀ṣẹ̀ kíní ẹ̀ ní pé ó ń bó ṣégè. That was her like trademark. Cream ọṣẹ l'Àṣàbí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lórí social media yìí tí gbogbo ayé mọ̀. Báwo ló ṣe wá tún switch? Torí nǹkan náà tó ṣì ń ṣe nìyẹn. Báwo ló tún ṣe wá switch sí kayamata? Wọ́n tún parọ́ títí gbọ́. Ṣé ẹ̀gbìn Àṣàbí tó bá travel ni?
ṣe bá máa rí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kéékèèké méjì wọ́n ní Aristo ló ń gbé káàkiri wọ́n tún sọ pé ó ń bá kábíyèsí kan sùn ni wọ́n tún sọ pé kò deserve title yẹn ni torí pé kò tí ì ṣe nǹkan kan sábẹ́ òkúta. Just imagine how low your life can be for you to look for something to cook up against somebody. Obìnrin mélòó gan ló ti ṣe nǹkan sábẹ́ òkúta? Àbí ṣáṣàbí jẹ́ gọ́vnà yín àbò jẹ́ kọmíṣánná tó fi máa jẹ́ pé nǹkan tó bá ṣe sábẹ́ òkúta ó yẹ kó kọ́ stadium fún yín ni. Èèyàn tó dìde from nothing that literally rose in front of us. Why would you people? Why would you know? There was a time she had issue. Èmi gan ṣe show fún now. Tó sọ pé kán lọ arrest ọmọ kan torí wọ́n bú òun. Ó dé jáde ó tún apologize pé inú ló bí òun. When àwọn ọmọ TikTok yẹn sometimes wọ́n lè fi inú bíyàn náà tó di ìwé ìbọ́ṣe wọn máa sọ̀rọ̀. Ẹ wo bọ́ ṣe ń orchestrate nǹkan. Ó ń bá kábíyèsí sùn ni o. Kò deserve title yẹn ni o. Ó ń ṣe kayamata ni o. Wọn ò lè mú nǹkan ẹyọ kan o. Wọ́n á dẹ̀ máa sọ story. Wọ́n tó bá gbé story yín kalẹ̀ báyìí ẹ máa ké ní pé ọjọ́ wo náà ni why am I not aware that I did all this thing? Wọ́n ní ọkùnrin ló sì gbé lọ vacation, ọkùnrin ló ń gbé kiri o. Kò sí nǹkan tán ní sọ torí pé kí ni ó lè jẹ́ àwọn ọmọ tó ń fojú fẹ́ ẹ gan ló máa lọ rojọ́ ẹ because they are jealous of your progress. Àṣàbí Ọlọ́ṣẹ́ is a very very lovely young lady, young woman àbí whatever. Tó jẹ́ pé gbogbo èèyàn máa ń rí lórí social media, you just see her, you just laugh. Ó máa ń jẹ́ kẹ́rìn ìpayàn. Nǹkan tí mo like personality ẹ̀ nìyẹn. Tó bá rí Àṣàbí Ọlọ́ṣẹ́, ó lè wà tínú bá ń bí ẹ tẹ́lẹ̀ inú ẹ̀ máa wálẹ̀ ni because of the things she say. So kí bolẹ̀ tí wọ́n rí ó ń ta kayamata, ó ń gbọ́kọ̀ kiri, ó ń dóko kiri. How? What happened to you people? Kí ló ṣe yín? Ta ló báyé yín jẹ́? You will project your own failure and frustration on somebody else. Obìnrin ìgbà tó lọ China lẹ́nu ọjọ́ mẹ́ta. Àrí bó ṣe ń sọ pé if you need this o, ẹ send owó sí o, màá bá yín ra wá kí tó dé o. Gbogbo trip ẹ̀ yẹn bẹ̀ ṣe máa róúnjẹ tó wà cheaper. Ẹ má jẹ́ kán gba yín o. Ibi báyìí ló máa lọ tó bá fẹ́ nǹkan báyìí o. Very very, you know, she has walked away and she deserves where she is today. Because ọmọ ṣiṣẹ́ ni ó ṣò wà. A lot of obìnrin gan tí ò fáyìn tó Àṣàbí Ọlọ́ṣẹ́ tó jẹ́ pé oko náà ń dó kiri bẹ́ẹ̀ ni but at least òun tiẹ̀ sì show wa ní progress ẹ̀. So kí ló ṣe fún yín tẹ́ sọ pé wọ́n rọ̀ lóye? Téèyàn bá fẹ́ joyè Nàìjíríà dandan ló gbọ́dọ̀ sanwó báyìí san 5 million báyìí san 10 million wọ́n máa ń fowó joyè ní Nàìjíríà náà. Kí ló ṣe fún yín tẹ́ sọ pé wọ́n gbọ́dọ̀ rọ̀ lóye pé wọ́n rọ̀ lóye kíníkan ẹ tó wá mú bẹ́ẹ̀ o ẹ wá mú Emmanuela ẹ wá lẹ méjèèjì papọ̀. Oyè Àṣàbí báwo ló ṣe kan Emmanuela? Ẹni Emmanuela ló lọ sọ fún kábíyèsí pé Aristo ló ń gbé kiri o kọ́ máa fún lóye o kayamata ló ń tà kiri azao now and àwọn kan máa jókòó wọn máa believe irú ọ̀rọ̀ burúkú tẹ́ máa ń pa iná like come on now. Kí ni ìpàdé Emmanuela àti Àṣàbí? Ṣé wọ́n jọ ń fẹ́ ọkọ kan náà ni? Kì dẹ́ ṣe pé ẹ like Emmanuela ò náà. Ẹ kàn máa rí nǹkan méjì ẹ nítorí pé wọ́n ti joyè the same day. Ṣáwọn méjèèjì nìkan ló joyè ní ẹ̀rí bó ṣe pọ̀ tó ń bẹ̀ yẹn ni. Àwọn tó hàn fún lóyè gan pọ̀ ń bẹ̀. Tàbá sọ pé àwọn tó fún lóyè tó sọ pé kó padà wá. It was postponed. Èrò ti pọ̀ jù and they have other things to do. They are planning for Lishabi Day. What is the problem? Ọmọ lọ́mọ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣépè fún Manuela pé Manuela mi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń orchestrate ṣe máa ń kọ script yẹn sílẹ̀ ní abẹ́ tí máa ń ní ọ̀nà tẹ́ fẹ́ fi bá wọn jà tẹ́kọ̀ máa mú orí eléyìí tẹ́ máa sẹ̀ mélé tẹ́ wá bẹ̀rẹ̀ sí máa gbélé ṣe pé ẹni Manuela ló lọ sọ fún kábíyèsí azao now. Ọmọ lọ́mọ tí kò sí nǹkan tí Manuela tó bá rìn kò mọ̀ rìn tó bá ṣe lè kò mọ̀ ṣe ẹ tún bú ẹ tún fọmọ bú ẹ tún fọkọ bú ẹni ọkọ mẹ́rin ló bímọ mẹ́rin fún wípé Manuela ń pín kiri ni
ṣé ẹ tún sọ pé ẹ support Àṣàbí ẹ tún bẹ̀rẹ̀ sí ń bọ̀ ní ṣé mi Manuela mi ò tiẹ̀ mọ nǹkan tí mi mọ bí Emmanuela ṣe gbà ṣé òun ló fúnyàn lóye ṣe bóun kan fara ẹ̀gán lọ́jọ́ oyè ni ẹni ẹ sọ pé Emmanuela sọ pé Àṣàbí òun àtòun wọn lè jọjọ oyè kan náà just imagine ẹ bá mi bè lọ́wọ́ pípọ̀ ẹ̀ pé ok ká tẹ̀ gbà nǹkan tẹ́ ń sọ torí mo ti believe òun sí pé lórí TikTok yẹn ẹ kàn máa dá anything sílẹ̀ ni torí pé kí ni you are desperate for content and coins ẹ kàn máa dá ẹ kàn máa sọ anything ni without proof ó yẹ mú proof yín wá evidence ibi tẹ́ ti rí Emmanuela tó lọ bá kábíyèsí lẹ́yìn Lísàbí dé tán bá wá mú Àṣàbí tán bá wá fún lóyè yẹn jọ kí lẹ tó wá fẹ́ sọ o ẹ tó sọ pé Emmanuela tó padà lọ bá kábíyèsí wípé kan fún Àṣàbí lóyè àbí just imagine kí ló dé tó jẹ́ pé ẹ ní láìfù náà Emmanuela has been a sweetheart kò ń fa wàhálà kò ń bá yàn jà jẹ́jẹ́ tiẹ̀ ló ń lọ ìgbà tó máa kúrò lọ́dọ̀ Wàsíù gan kò wà dramatic about it ọmọlọ́mọ rọra kúrò ní easily bó ṣe wọlé easily náà rọra kúrò easily kò fa wàhálà kò ṣe nǹkan kan ẹ tún sọ pé wọ́n sọ pé Emmanuela náà ò ní mọ́tò gbogbo aṣọ tó wò ó ya wọ̀ ni like ṣé mo gbé ọ̀nà ṣé ń bá wọn gbélé ni ṣé Emmanuela wá kéré létí ni ṣé gbogbo yín bá wọn gbélé ni ẹni mọ́tò tó gbé wá ó tún ya ni o ó yẹlé ni ó yẹlé I mean you have to be your life has to suck to the point that you will just imagine something in your head wẹ́n náà kí láti ẹ̀ ń sọ ṣé mi tí mo máa ń ṣe ṣòyẹ kí n bú mi nípa aṣọ kan péré ni mò ń wọ̀ èèyàn tó tún wo oríṣiríṣi aṣọ ẹ tún sọ pé oríṣiríṣi tó sọ pé ó yáṣọ èlò náà ń taṣọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bìlíìfù kínní kan pé bí ilé ayé yín ṣe rí kọ́ ni ilé ayé everybody ṣe rí èlò náà ń taṣọ tí Emmanuela ò ní lè rà èlò náà ń taṣọ tí Emmanuela ò ní lè rà tó máa fi yáṣọ ẹjọ́ bá ọwọ́ ta ló ti yáṣọ ọwọ́ ta ló ti yá mọ́tò we have to be asking these questions torí tó bá gbé yín sìn pẹ̀lú irọ́ burúkú tẹ̀ ń pa ẹ̀ wọ́n máa rò pé àwọn celebrity yẹn ń ṣèkà èmi ń sọ pé you have to be ayé ẹ̀ gbọ́dọ̀ ti oorun jégéjégé kó tó lè jókòó kó máa kọ script nǹkan tí ò mọ nǹkan kan ò bá wọn gbélé tó bá béèrè pé ibo ni most of these TikTok whatever ibo náà ń gbé ṣe máa rí wọn ẹlòmíì ò tí ì sanwó ilé tẹ bá rí ibi burúkú tó ń gbé àwọn ló dẹ̀ máa ganu lọ séèyàn tó ń gbé ní island pé kò láṣọ kò níwó kò ní nǹkan kan kí lẹ̀yin ní kí lẹ̀yin ní ẹ wá mú Emmanuela ẹ sọ pé ó lọ ń yáṣọ ó lọ yáṣọ ṣe kínní ó yá o ọwọ́ ta ló ti yáṣọ tó fi lọ gboyè ẹ sọ fún wa ẹ má kàn máa gbé nǹkan kan wá tẹ́ ẹ bá ti ní proof it's giving hatred wípé your life you hate your life so much you are projecting it on others. àwa gan tá a tó gbogbo àwọn Emmanuela yẹn gan ààrẹ yáṣọ èlò náà ń taṣọ ṣé wọ́n máa sọ pé òde kan wálé nìyí ni àwa ní ráṣọ wọ̀de bẹ́ẹ̀ ni ta ló máa ṣe nǹkan tó máa sọ pé òun máa yáṣọ lọ síbẹ̀ ni odidi oyè wà wá yáṣọ lọ sóyè nígbà tí ẹ gbà mí tó bá ń kó mọ lásán gan wàá ránṣọ yẹn ni tábà sọ pé ó fẹ́ lọ gboyè wà wá yáṣọ lọ gboyè ní ìrírú ẹ̀ rí ẹ dẹ̀ máa gbé narrative jáde tẹ bá rí bó ṣe ń ṣépè fún Emmanuela mẹ́ wọ́n lòun ló lọ fi gbogbo picture Àṣàbí ọlọ́ṣẹ́ wọn kábíyèsí tó sọ pé wọn ò gbọdọ̀ fún lóyè pé ṣé yàn tẹ́ fẹ́ fún lóyè ni pé torí ẹ̀ náà ṣe gboyè yẹn lọ́wọ́ Àṣàbí oyè tó postpone kìdẹ̀ ń ṣòwò nìkan náà postpone oyè yẹn wọ́n pọ̀ ń bẹ́ o because there are so many activities that kábíyèsí is supposed to attend to and he postpone it. They run pẹ̀lú different crazy narrative because ẹ ti mọ̀ pé bad news làwọn èèyàn náà fẹ́ lórí social media. They run with different narrative lórí eléyìí pé kí ló kan Emmanuela pẹ̀lú and you were running with different narratives. Ọlọ́run á ṣàánú yín o Ọlọ́run á ṣàánú yín torí ẹlòmíì
orí social media ló ti máa gba ìpè pẹ̀lú irọ́ pípa tẹ máa ń pa máwọn èèyàn orí olórí tí ò ṣẹ̀yìn pẹ̀lú irọ́ burúkú tẹ máa ń pa máwọn èèyàn yìí. Mo ṣáà ń dúró pé ibo lẹ máa fojú sí tó bá ti fún Àṣàbí lóyè ẹ̀ nǹkan tí mò ń dúró dé nìyẹn. Ẹ wá ní Emmanuela ló lọ sọ fún Bukky ìyẹn yín ikú wípé wọ́n gboyè lọ́wọ́ Àṣàbí. Ẹ ní Emmanuela ló lọ sọ fún Bukky. Emmanuela tí ò kì í bá ẹni blogger ṣe tí ò kì í bá ẹni òun ló lọ sọ fún ẹ̀yin ikú wípé wọ́n ti gboyè lọ́wọ́ Àṣàbí. Ẹ wò mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mo fà yín lé kíni lé Ọlọ́run kọ́lọ́run ṣèdájọ́ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ bá sọ pé báwo láyé yín ṣe ń bàjẹ́ gbàwó ni ò ní bàjẹ́ nígbà tó jẹ́ pé máa parọ́ mọ́ orí olórí àwọn ọmọ ọlọ́mọ tí ò ṣe nǹkan kan. It is well àti jẹ́ celebrity gan báyìí you need connection because tó bá sọ pé ó jẹ́ celebrity wọ́n á kàn parọ́ burúkú kan mọ́ ẹ̀. Owó dẹ̀ ní mọ̀ pé tó bá tún dìbọ́ǹkì wọ́n ní àìrọ́ ni kí ló dé tó fi wá dìbọ́ǹkì tó bá tún arrest ọ ẹni yẹn ti wicked jù just imagine being a celebrity wọ́n go through a lot o mi ò lè parọ́ o ọlọ́ọ̀.